àsìkò ọ̀rọ̀ wa tó báyìí ara yìí mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ wo fídíò àfa ibi títí ńlá mẹ́ẹ̀tì nípa bó làwọn obìnrin ẹlẹ́hà àwọn tó wà nínú nìkọ́ tó wà nínú hijab bó wọ́n ṣe ń bá ọkọ wọn lò kí ni ìnira táwọn ń rí kí ni negative táwọn ń rí kí ni disadvantage táwọn ń rí lábẹ́ nìkọ́ tó ń lò ẹ farabalẹ̀ kẹ́ wá jọ́ọ̀jì ẹ̀ sí kí ni bàbá mudiru al-markaz ń pariwo ọjọ́ kìíní àná yuharrifuna al-kalima an mawadi'i tó ń change mọ́ bàbá lọ́wọ́ pé bàbá ní ìjáàbù sínú ọ̀rọ̀ ẹ̀sìn nìkọ́bù sínú Islam tó ń change ọ̀tọ̀ ní tí wọ́n ń wí ọ̀tọ̀ ní tí wọ́n sọ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ báyìí ní ìtẹ́lẹ̀ lament. òdodo ń sọ fún wọn máa fi nìkọ́bù fóbìnrin kankan náà ọ̀sẹ̀ máa ń bojú wọ́n ti tẹ́ o so lẹ́sìn so lọ́mọlúàbí àwọn mi kí n lọ fún ọmọ ní police tí ò ṣe sinari kí n wá kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn mo ní kò ṣe sinari ni o fájì ni o ní wá kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó pè mí ju kí n fún nìkọ́bù lọ báyìí tí mà lọ wọ́n láì sẹ́mi pólì ọmọ tí ń sírí kalẹ̀ kí wá lọ mú ń bẹ́ tí ò ṣe sì náà rí tó sì ní bíbí kí wá kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó fi gbọ́ yé ó pè mí ju ẹni tí ń bójú lọ farabalẹ̀ nú àwọn tó àwọn arẹ́ ní kábàáyì mọ́fẹ́fẹ́ ọmọ tí mẹ́mí ní kábàáyì ti wù ọ̀nà ló gbé sílé yẹn mẹ́sẹ̀jì ní o ọ̀nà ló gbé sílé ọba délé yóò máa yọ sí ọ ní dídí rẹ ní ẹlò ní ẹgbẹ̀rẹ̀ òsì nínú àkíní nǹkan ẹ̀nà náà ẹ̀wọ̀n táwọn ẹgbẹ́ yìí ń ṣe ọmọ wá sẹ́rí kàbàkàbà àbúrà ẹ̀dàkù ohun láwọn ní di kíní tọ́tí báyìí ni ọmọ wá yáwó káàkiri omi kọ́ wọ́n tó ọlá sí rí ìntàlórí bí ń ṣerú ní àdánlò ní kọ́bù tí mo rí ní kéèsì ní o ń dẹwájú mi ní àwọn báyà bá ìbéèrè mọ́gbọ́dọ̀ nítorí náà dákùn mọ́ ń sọ fọ́ o májé ní kọ́bù kú ọlọ́bẹ̀ jẹ́ o lásìkò tàwà ní Nàìjíríà yìí o nílẹ̀ Yorùbá yìí o májé ní kọ́bù kú ọlọ́bẹ̀ jẹ́ farabalẹ̀. àníṣe ìgbà náà ni wọ́n máa kọ́ kálukú lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ bàbá Lágége ẹni tí ó bá sì yé lónìí yóò padà yé lọ́la níjọ́ tí bàbá yanjú ọ̀rọ̀ pa pé a sọ pé ìjáàbò sí nínú Islam a sọ pé nìkọ́bù sí nínú Islam ìwà táwọn ọmọ yìí ò ní àti ẹ̀kọ́ táwọn ọmọ yìí ò ní là ń ṣàlàyé àti aburú tó ń tánìṣì mọ́ Islam nípa pé àwọn náà ni terrorist látara ìmúra yẹn bá nǹkan bá fẹ́ bọ́ǹbù èèyàn àwọn amúnà ń múra bí ọkùnrin bá fẹ́ wọnú ó ṣẹlẹ̀ àwọn obìnrin ìmúra tó múra náà ni bí wọ́n bá fẹ́ ṣe ẹ̀gzáàmù wọ́n ti gbé tẹ́pù wọnú ilé ìmúra tó mú náà nìyẹn àwọn ọ̀tá kó ọ̀rọ̀ ìjà àmọ́ ara yẹn yìí máa lọ́pọ̀ bàbá Lágége ní kò sí ti jẹ́ ìjà ẹ̀yin náà wá gbọ́n tábà yẹn sọ ẹ ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ gbogbo wọn nù nípa pé ẹja farabalẹ̀ bí onímọ̀ tó bá lajú tó ní experience tó lẹ́kọ̀ọ́ tó sì mọ tí ọ̀rọ̀ padà káyìn tó bá mọ tí ń sọ má sọ pé ọ̀rọ̀ agbókéwù kankan yọ ọmọ wa sọ̀rọ̀ ẹ̀kọ́ ní òsì lára àwọn ọ̀pọ̀ ẹ wá wo táfà yín wí nísìn kí ló fi yàtọ̀ sí tí bàbá Lágége ń sọ ọlọ́mọ pa bàbá ọlọ́mọ pa wà náà ọlọ́mọ jẹ́ ńlá padà sí i ọ̀rọ̀ àgbà bí ọba ṣẹ lónìí yọ ṣẹ lọ́la bàbá Lágége ọ̀tako ìjábà bí nìkan ọ̀gbù ìwà ni wọ́n ń sọ̀rọ̀ pápá àwọn ọmọ òun ní kó fi kún assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلام ربي عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معشر المسلمين السلام عليكم ورحمة الله وبركاته أدوك فما الله سبحانه وتعالى وباتي أقبي إسلام فواني الإسلام tó sì pa wá láti pílẹ̀ tí a gbọdọ̀ máa ṣe nìyẹn adúpẹ́ fọ́lọ́run ọba náà lè lórí Islam adúpẹ́ fọ́lọ́run ọba tọ́lọ́run náà nàbà Muhammad sallam ẹni tọ́lọ́run agbé ànábì tó gbé ànábì kalẹ̀ ní àwòkọ́ṣe dáadáa fún gbogbo àlùmọ̀ pátá àríkọ́ṣe mi lára nàbà Muhammad sallam ẹni tó wá gbé sórí ayé àti ẹni tó wá sí ìjọba ìdàkíyàmà látara nàbà Muhammad sallam la fi wá rí wípé nínú ẹ̀sìn òun ni kí mùsùlùmí máa bójú nínú ẹ̀sìn ni kí mùsùlùmí máa lo niqab nínú ẹ̀sìn kí mùsùlùmí máa lo kíni kó máa lo hijab nítawa náà pèpè sí nìyẹn àwọn kan wá ń bẹ lónìí kan wá ń sọ ń tà wí ẹ̀bọ̀n mi olùwàmí náà ìsẹ̀parí ẹ̀ bal nakdhibu bil haqqi ala al batil fayadmaghuhu fa idha huwa zahiq wa lakum waylun mimma tasifun ẹni tí ń bá ń fi ìbàjẹ́ rinlẹ̀ ẹ̀bọ̀n mi ẹ gbọ́dọ̀ sòdodo tí ó fi ṣe kíni tí ó fi gbé ìbàjẹ́ yẹn kú ni o òdodo yẹn ni wàá fi kíni yóò wo ìbàjẹ́ yẹn dànù ẹni tó bá wá yẹ rí tí ń sọ tí ò dáa olùwà ní pé tọ́ ìgbé ní ọmọdé ẹnu tọ̀ ẹni tí ń parọ́ mọ́ wa ń tà wí tán nípa ní pé tọ́ ìjáàbù náà sínú ìsìlámù àbí ìjáàbù kìnnìkan àwọ̀ sọ pé ìjáàbù sínú ìsìlámù ìjáàbù wà ní ìsìlámù àwọ̀ sí lamẹ́ǹtì kankan ọ̀rọ̀ mi àwọn akọ́ yẹn lẹ́kọ̀ọ́ ni
because ẹni tó bá fẹ́ bojú gbọ́dọ̀ mọ̀ nípa tí ń bò ó gbọ́dọ̀ mọ̀ tó ṣe kí ni tó dé ó gbọ́dọ̀ mọ̀ ní àwọn àwa kan because òun là bá ṣẹ́jọ́ Islam níta ń pè lákìsí nìyẹn question náà sì béèrè láti ṣe kí ni là ń dáhùn àwa sì ń sọ wípé má lo nìkọ́ọ̀bù lásán láti fi obìnrin wá díẹ̀ dáadáa ǹjẹ́ ó lágbóyè lè nìkọ́ọ̀bù tí ń ṣe kí ni tí ń ṣe yẹn tá à ń sọ nìyẹn ẹni tí ń bojú ṣe kí ni òun bò kan òun ló sì dáa jù tó bá níwà ọwọ́ mi tó sì lẹ́sìn papọ̀ mọ́ òun ló dáa jù ó dáa jù ẹni tí ò ṣe kí ni tí ò bojú lọ tó sì níwà tó sì lẹ́sìn lọ gírèdì ni ọgbọ́n mi àmọ́ wo tó fẹ́ bojú náà wọ́n náà ṣe kí ni wọ́n náà níwà lẹ́sìn tá à ń sọ nìyẹn o àwòtakò nìkọ́ọ̀bù àwòtakò kí ni àwòtakò ìjáàbù ẹni tí bá wá ń sọ pé à ń làmẹ́ǹtì kó tó ń bẹ̀rẹ̀ ọlọ́run ọba o délé mi náà àwọn ìyàwó bàbá wa ń bojú náà ọgbọ́n mi àwọn àǹtí wa ń bojú náà alhamdulillah àwọn ọmọ wa náà ń bojú alhamdulillah àwọn ìyàwó mi náà ń bojú àwọn làmẹ́ǹtì kankan alhamdulillah rabbil alamin dákun defamation of character àbí táwọn lọ́ọ̀yà mi náà tún pè nìyẹn dákun ṣàkíyèsí má parọ́ mọ́ wa ẹ̀sìn náà ń sọ ìwọ náà ṣàlàyé ẹ̀sìn kó yí àwọn èèyàn ọmọ ẹ̀rì tiẹ̀ náà wá ní ọ̀bọ̀n mi má lu èmi ọ̀bọ̀n mi ọ̀rọ̀ Ọlọ́run ni ó lò ọ̀rọ̀ Ànábì ni ó lò ọ̀bọ̀n mi má wá kọ́ọ̀tì ọ̀rọ̀ mi dákun mo bí ọ ní o má kọ́ọ̀tì ọ̀rọ̀ mi láàrin tó wá place ẹ̀ síbi tí ò yẹ tó bá ti place ẹ̀ bẹ́ẹ̀ ìjọba bá dá sí o ilé ìgẹ́ náà kí ìjọba dá sí àmọ́ àfi lè ṣe wọ́nì fún ọ ní o dákun àwọn òdásí gbogbo wọn dandan ẹ̀kọ́ ló ṣe pàtàkì fáwa àwọn òpèpè sílé wa bèlè ntàsí àpèpè sílé kéwù kan àbíbì kan nọ́ọ̀nà ọ̀dọ̀ Ọlọ́run là ń pèpè sí kul hadhihi sabili ad'u ila Allah à ń pèpè sọ́dọ̀ Ọlọ́run ọba ni o ìmọ̀ráyè ilé tí èyí bá ṣe àwọn tí wọ́n wá ń kọlù láwọn àfà láwọn olólùfẹ́ láwọn amòfin bá dókítà ẹ̀ jáde ẹ̀ sọ nípa kìíní yìí Ọlọ́run ló gbé jà wáyé lá gbogbo àyà ti kọlù látọ̀sán ẹ̀ ń dáhùn lóhùn ni àmọ́ èèyàn gbọ́dọ̀ tún fi dákẹ́ bẹ́ẹ̀ dákun mọ̀ bí wọ́n ti tọ́ Ọlọ́run ọba mọ́kọ́ ti ọ̀rọ̀ mi mọ́ mùsùlùmí ló ń pè é ààrẹ ọgbọ́n mi mùsùlùmí mi náà má jẹ́ pé látò máa wá bára wa jà dákun ìfẹ́ jà àmọ́ tó bá ti wá di kó wọ́n fi ń defamation of character tó fi máa fẹ́ ti dáwà tọ́lọ́run ìjọba bá dá sí o kí lè jẹ́ last fa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.